ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ tèmi ni Nureen Aláwọdé tí gbogbo èèyàn mọ̀ sí Aródìyọ̀. Ọmọ ìlú wo ni yín? Ọmọ Ìbàràpá ni mí ní Làlátẹ̀, ọmọ Àtẹ̀gbẹ́sùn. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìlù nílẹ̀ Yorùbá, báwo ni ìlù lílù ṣe bẹ̀rẹ̀ gan? Ìlù lílù, ibi tí ìlù ti bẹ̀rẹ̀, Ọ̀yọ́ọlé ìlù ti bẹ̀rẹ̀. Àyàngalú, òun ni wọ́n ń pe ẹni tó kọ́kọ́ lùlù, tó ta lè sọ pé òun ló dálù sílẹ̀ tó múlù wá ilẹ̀ Yorùbá. Àyàngalú ni wọ́n ń pòkọ̀ ẹ̀. Kódà oríṣi àwọn ìlù ta ní mo mọ̀ púpọ̀. Ọ̀pọ̀ bẹ́ẹ̀. Ẹ bá mi dárúkọ díẹ̀ nínú wọn. A ní àpàlà tí wọ́n ń pè ní àdàmọ̀, ìyáàlú wà, ìlù kan tún wà tí wọ́n ń pè ní kóso, ìlù kan tún wà tí wọ́n ń pè ní kóso, a ní gúdúgúdú, a ní bàtá, a ní àgẹ̀rẹ̀, a sì ní ìlù kan tún wà tí wọ́n ń pè ní ṣákárà, ṣùgbọ́n ọ̀làjú òun ló mú ṣákárà wá. Nínú gbogbo àwọn ìlù tẹ́ dárúkọ yìí, èwo la lè pè ní bí olórí wọn? Nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ sọ, torí pé àwọn èèyàn máa sọ pé gúdúgúdú ni bàbá àlù. Gúdúgúdú yìí kékeré báyìí ni, òun ni ó jẹ́ bàbá tí wọ́n máa ń pè ní gúdúgúdú ni bàbá àlù, torí pé àwọn nǹkan kan dìrọ̀ mọ́ gúdúgúdú yìí tí èmi ní ìṣẹ̀báyé táwa bá tá a fi rò pé náà ni wọ́n fi ń pè ní bàbá àlù, torí pé kò tó àwọn ìyá àlù, kò tó àwọn bàtá, ṣùgbọ́n nǹkan kan bẹ ní ìdí gúdúgúdú yìí àti ojú gúdúgúdú. Wọ́n ń pe kinní yẹn ní kúsanrín, bíi òrùka báyìí ni, torí pé gúdúgúdú yìí ní àṣẹ, wọn èyí ṣàdédé lu gúdúgúdú. Agboolé tí wọ́n bá ti lu gúdúgúdú, tí èyí bá ṣe pé wọ́n ń ṣe nǹkan kan tó yẹ pé wọ́n kàn mú gúdúgúdú yìí wọ́n wọ́ ńlẹ̀, agboolé tá à ń sọ yìí láàrin ijọ́ méje àgbà kan jáde láyé. Ẹ ṣé. Nílẹ̀ Yorùbá ohun tá a gbọ́ ni pé àwọn òrìṣà kọ̀ọ̀kan ló ní ìlù tiwọn. Bẹ́ẹ̀ ni. Fún àpẹẹrẹ, wọ́n ní Ṣàngó ló ní bàtá. Ṣàngó ló ní bàtá. Ǹjẹ́ ẹ lè bá mi sọ àwọn òrìṣà díẹ̀ àti ìlù tí ọ̀kọ̀ọ̀kan wọn bá lọ? Ṣàngó ìlú ní bàtá. Kò wá sí ìlù kan lónìí tí wọ́n lè lù fún Ṣàngó àfi bàtá. Ẹ rí i pé lóde òní gan tí òjò bá ṣú, tójò ṣú, tí onílù bá ń lùlù lọ́wọ́, bóyá eléré ló ń ṣeré lọ́wọ́ àbí bóyá àwọn kan ń lùlù bóyá nǹkan kan, tí bàtá bá wà ní àárín àwọn onílù yẹn tí òjò bá ṣú, wọ́n pa bàtá mọ́ ni, torí pé ó ti fẹ́ rí Ṣàngó fínnu. Àwọn ọlọ́ya, dùndún ni wọ́n ń lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé mo dúpẹ́. Tá a bá ń sọ̀rọ̀ lù, a mọ̀ wípé wọ́n ní tí a bá pe àpéjọ tí ò bá sí ìlù, àpéjọ náà ò tí ì pé. Bẹ́ẹ̀ ni o. Ǹjẹ́ ẹ lè sọ pàtàkì ìlù láwùjọ Yorùbá? Pàtàkì ìlù kò sí ibi, àwa onílù a máa ń sọ kinní kan ní chẹ́chẹ́chẹ́ ní ṣẹ̀kẹ̀rẹ̀. Gbogbo ibikíbi tí wọ́n bá ti ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n ń lùlù, ìdùnnú ló ṣubú layọ̀ ńbẹ̀. That is to say, wọn èé lùlù níbi ìbànújẹ́. Ibi tẹ bá ti rí tí wọ́n ń lùlù, ibi ayọ̀ ni. Bí wọn ò lùlù níbi oníkòmọ, wọn ò lùlù níbi òkú àgbà, wọn ò lùlù níbi ìgbéyàwó. Ìlù ṣe pàtàkì torí pé tí ẹ rí àwọn lọ́balọ́ba tí lọ́balọ́ba bá wà níbì kan tó nílù bá débẹ̀, tó nílù bá kí oríkì lọ́balọ́ba kọ̀ọ̀kan, orí wọn ò mọ̀ wú ni. Yàtọ̀ fún lọ́balọ́ba, èèyàn tó bá mọ̀lù tó gbọ́lù dáadáa, tí wọ́n bá kí oríkì tó mọ oríkì ilé ẹ̀, tí wọ́n bá kì í tí wọ́n fìlù kí, inú ẹ̀ gbọ́dọ̀ dùn. Ní ilẹ̀ Yorùbá wa yìí, olórin wo ló tún lè kọrin láìsí ìlù? Òun la fi sọ pé ìlù ṣe pàtàkì o, torí pé ìdùnnú nílù nílẹ̀ Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ti sọ pàtàkì ìlù fún wa báyìí. Bẹ́ẹ̀ni. Ọṣẹ́ wo lẹ rò pé ìlù lílù ń ṣe fún àwùjọ Yorùbá? Ọṣẹ́
ìlú náà ní ọṣẹ́ tí ń ṣe torí pé nílẹ̀ Yorùbá lónìí jagunjagun táwọn jagunjagun bá wà tí wọ́n bá fẹ́ jagun onílù ni ó lùlù tí ó wù wọ́n lórí tí jagunjagun tó bá tún fẹ́ ṣọṣẹ́ onílù kan náà yìí ni ó lùlù tí jagunjagun yìí ó fi ṣọṣẹ́. Ẹ wo tí wọ́n bá ń ṣe ọdún eégún tí onílù bá ti wà pẹ̀lú eégún tí eégún yẹn ò bá hùwà tí ò da tẹ bá gbé yẹ̀wò tó bá padà hùwà tí ò da onílù ni ó jẹ́ hùwà tí ò da torí pé tó bá ti wọ́n máa ń lùlù kan wá ní kinní kan ò lè ṣe bí bàbá rẹ ti ń ṣe kí ni bàbá ẹ̀ ń ṣe tí wọ́n bá ní ò lè ṣe bí bàbá ẹ̀ ń ṣe bàbá ẹ̀ tó jẹ́ pé ìwà tí ọ̀dà ní wùngbà náà tọmọ ò sì fẹ́ hùwà tí ọ̀dà tó nílùú bá ti wá ní ò lè ṣe bàbá rẹ tí ń ṣe òun náà bá bẹ̀rẹ̀ sí lù hùwà tí ò tọ́ so onílù nígbà míì wọ́n hùwà tó dáa nígbà míì wọ́n hùwà tí ọ̀dà òun ló fi jẹ́ pé nígbà míì gan tí olórin tó bá hùwà tí ọ̀dà fún onílù a máa hùwà tí ọ̀dà sí láàrin kan pé ńgbà olórin bá dóde ó fún wa lówó dáadáa o lóde tá a lọ lánàá àwọn náà bá gbé lulẹ̀ pé a ní lùlù fún ọ lónìí olórin ò sì lè dá kọrin láìsí lù. ẹ ṣé mo dúpẹ́ n tẹ́ ń gbìyànjú àti sọ ni wípé wọ́n ní eégún tí wọ́n fẹ́ kó sì ṣe ni wọ́n máa ń sọ pé kò lè ṣe bí bàbá kò lè ṣe bí bàbá ẹ ti ṣe. ẹ ṣé mo dúpẹ́ gẹ́gẹ́ bí ọmọ agboolé Àyàn ǹjẹ́ àwọn ìwọ̀ kan wà tó jẹ́ pé ó rọ̀ mọ́ iṣẹ́ ìlú lílù. Mi èé wá aṣọ ọmọ agboolé Àyàn. Báwo ni ti yín ṣe wá jẹ́? Bẹ́ẹ̀ là á bí ní olóòtú mi èé ṣe ọmọ onílù tálẹ́ǹtì ni mo ní ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ òlù lónìí gbẹnu sọ́hun ò sí fúnru wa yìí náà ṣùgbọ́n àwọn èèwọ̀ kankan tó wà nídìí ìlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè ni pé inú tó da lọmọ àyàn gbọ́dọ̀ ní sílù tó bá ti lonú méjì àyàn náà ò ní gbé ọ débi tó yẹ kó gbé ọ dé. ṣùgbọ́n wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n máa ń sọ pé àwọn onílù pé wọ́n máa ń ní oògùn ìdí ni pé wọ́n ní tó bá wà lójú agbo ńgbà míì tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lùlù tí wọn ò júbà bó ṣe kí wọ́n júbà wọ́n ní wọ́n máa pe àwọn ògèdè kan tó jẹ́ pé ìlú ó sì ya pẹ́ mẹ́ni tó lùlù yẹn lọ́wọ́. bẹ́ẹ̀ ni ọgbọ́n wo lẹ wá ń dá sí. láyé àwọn bàbá wa ni torí pé tẹ́ bá wo àwa ọmọ òde òsín ojú ti là ẹ rí i pé even àwa ọmọ òde ìsín àwa tìlù bá ya àtúngbélù fúnra wa pé ọyá máa lu eléyìí lọ ojú òní tì ọ láyé àwọn bàbá wa nígbà yẹn torí àwọn bàbá wa ńgbà náà àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n wò pé eléyìí fẹ́ gba yìn jù mí lọ kò sì ní gba yìn eléyìí fẹ́ gba yìn jù mí lọ ṣùgbọ́n ọlá pé ọ̀làjú ti dé di ìlú tá à ń lò òun ni mo fi ń sọ pé gbogbo ọmọ àyàn inú kan tá a bá ń lò ní ká máa lò káyàn àǹgalú náà kó lè gbé wa dé ibi tí a bá ní èrò pé a fẹ́ dé. ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni Nureni Aláòdé tí gbogbo èèyàn mọ̀ sí Aródeyọ̀ ìdùnnú onílù. ká tó máa lọ ǹjẹ́ ẹ mọ ìlú ṣe. mo mọ̀ lù ṣe. dáadáa. dáadáa. wọ́n ní àárínilóde àbérè àárínilóde àbérè tá a bá rẹ́ni tó fẹ́ pè yín fún ìwádìí kan àbí míì ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 52 37 46 19. ẹ pè lẹ́ẹ̀kan sí. 080 52 37 46 19. tó ẹ ṣé mo dúpẹ́ o àyàngalú àgbèyìn. àmín o àmín o.